ọmọ kó tó jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pìtìpìtì ti ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ó ti di ìjà láàrin MC Oluomo ìyẹn pírẹsidẹ̀ntì àwọn national pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gọ́vnà Adémọ́lá Adeleke kò wá tọ́ síbẹ̀ o lọ́wọ́lọ́wọ́ gan báyìí Davido òun gan tún dá sí ọ̀rọ̀ yìí látàrí pìtìpìtì tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ jọ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ bá gbàgbé ṣé mọ̀ pé mo mú wá sórí fídíò níbi tí wàhálà àwọn ọmọ ìta tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jàjà gáràjì ní ìlú Ọ̀ṣun tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá ń fọkàn bá wa lọ lẹ́yìn tí wọ́n jàjà gáràjì nílùú Ọ̀ṣun ṣé mọ̀ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ gọ́vnà Adémọ́lá Adélékè jáde ó sọ̀rọ̀ ó ní tí wọn ò bá fẹ́ kí òun káńsù ẹgbẹ́ national ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó ní kálukú tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ bẹ́ẹ̀ gọ́vnà Adélékè tẹ̀síwájú ó suspend ẹgbẹ́ àwọn national náà àwọn ẹgbẹ́ mọ́tò páàkì gbogbo alága gáràjì ó lóun ò fẹ́ nǹkan bẹ́ẹ̀ mọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ìgbà ẹ̀yìn yẹn ló wá fa wàhálà o lẹ́yìn tí gọ́vnà Adeleke tó pàṣẹ tán ní MC Oluomo president fáwọn national MC ó padà fún gọ́vnà Adeleke lésì ọ̀rọ̀ ẹ̀ o kódà kò ń ṣe pé ó fún lésì ọ̀rọ̀ ẹ̀ nìkan ó tún jẹ́ kó yé pé gómìnà lásán ló jẹ́ ó ní kò lẹ́nu ń bẹ̀ láti stop àwọn ọmọ national ní any state tó wà nílẹ̀ Yorùbá ẹ gbọ́ pìtìpìtì yìí là ń yanjú lọ́wọ́ o bóyá lẹ mọ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí MC Oluomo yarí ó tún wá sọ̀rọ̀ yẹn ó tún ta bá àwọn gómìnà tó kù ní kí ló wí ó ní ẹni gómìnà kankan kò láṣẹ kò lágbára láti sọ pé kí national kó má ṣiṣẹ́ ní state ẹ gbọ́ ṣé lóòótọ́ ni MC ń pàṣẹ gómìnà Adeleke ń pàṣẹ àṣẹ wo lẹ rò pé ó máa múlẹ̀ MC Oluomo ń para bẹ́ẹ̀ ni gómìnà Adeleke náà ń para ẹ gbọ́ ta ni ó máa win ní báyìí nítorí MC Oluomo ò fi mọ́ níbẹ̀ o ó tún jẹ́ kó yé wa wípé agbára Adeleke ó ní kò tó nǹkan kan rárá sí agbára àwọn national ìyẹn nìkan kan o láti lè jẹ́ kí Adeleke mọ̀ pé òun jù lọ MC tún yan àwọn kọmitì méje láti máa ṣojú ẹ̀ ní ipò nílùú Ọ̀ṣun bẹ́ẹ̀ ni nítorí pé àìbámọ̀ ó ṣeé ṣe kí gọ́vnà Adeleke ó ní orí àwọn ń para bẹ́ẹ̀ ni ṣẹ́rá àwọn méje yìí MC ni kí wọ́n máa bóun dúró síbẹ̀ lọ lára àwọn ọmọ méje náà ìyẹn ni Kazeem Oyewale tí gbogbo èèyàn mọ̀ sí àṣírí ẹníbà òun ló fi ṣe olórí wọn ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àṣẹ wá láti ìlú Àbújá ni o látọ̀dọ̀ bàbá MC Oluomo ṣe mọ̀ pé Àbújá ni agbára wà bó ṣe jẹ́ kó yé odidi gómìnà nìyẹn pé kó lọ jókòó jẹ́ irú ẹ̀kọ́ ló ń sọ lẹ́yìn tí MC sọ eléyìí tó yẹ̀yẹ́ odidi gómìnà ìlú Ọ̀ṣun ṣàdédé ni o ní Davido yarí ní Davido náà fún lésì ṣe ti mọ̀ pé Davido àti David Adeleke ẹbí ni gbogbo wọn ibi tó ti bú Adeleke ní Adeleke náà ti bẹ̀rẹ̀ bú o nígbà tí Davido máa sọ̀rọ̀ ó ní bọ̀dá MC ṣó dá yín lójú pé ẹmọ tẹ́ ń sọ ẹ wá kọ́lẹ̀ ọ̀rọ̀ yẹn le ó ní kí MC Oluomo má kọ nǹkan tó sọ yẹn kó wá kọ sílẹ̀ nínú ìwé ó ní ṣé MC tó jẹ́ pé kò lè ka nǹkan sílẹ̀ èébú ìpọ̀ ṣe ni Davido bojú MC Oluomo jẹ́ ni o ó ní kó wá kọ́lẹ̀ tó bá dá lójú
wọ́n ní ṣérú ẹ̀yin ló jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lóbi mi tọ́ka mo Davido ló fi yẹ̀yẹ́ sí ojú MC Oluomo tó jẹ́ kó yẹ pé ẹnu lásán ló ní o kò lè kọ́ túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó fẹ́ sọ òun kò kọ́ lẹ̀. Ẹ wo ìyẹn nìkan kọ́ o ṣé ẹ mọ̀ pé ní ìlú Ọ̀ṣun èmi tí mo sọ fún yín pé pìtìpìtì ní grade by grade pìtìpìtì àkọ́kọ́ nìyẹn ṣé ẹ mọ̀ pé pìtìpìtì mìíràn tún ṣẹlẹ̀ ní ìlú Ọ̀ṣun báyìí lọ́wọ́lọ́wọ́ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Ọ̀ṣun àwọn tọ́ọ̀gì ti jáde o wọ́n ti jáde wọ́n ti wọ Inec ọ́fíìsì lọ báyìí wọ́n ti da gbogbo ẹ̀rù ó ti di yam pepper skata ìyẹn iṣu ata yànyàn àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ gọ̀ǹfẹ́ ṣàdédé la gbọ́ pé wọ́n ti ya wọ Inec ọ́fíìsì bẹ́ẹ̀ ni ìyẹn Inec ọ́fíìsì tó ń bẹ nílùú Ọ̀ṣun àní pìtìpìtì tó ń lọ lọ́ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá be careful lọ́ba palẹ̀ gbogbo PVC mọ́ o àwọn ọmọ oró wọ́n palẹ̀ gbogbo PVC mọ́ ó ti dìbò lọ yá mi pìtìpìtì oníkálukú ó sàsálà fẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣàdédé ni àwọn àjọ Inec ọ́fíìsì ni wọ́n pín PVC o ní agbègbè Oyinlọ́lá DC school ìyẹn ní Òkùkù Ọ̀ṣun state níbẹ̀ ni wọ́n ti ń pín ìyẹn PVC permanent voters card tí a mọ̀ sí permanent voters card ibi tí wọ́n ti ń ṣe èyí lọ́wọ́ ni àwọn ọmọ gíran wọlé o níbi tó ti ń pín PVC lọ́wọ́ làwọn ọmọ gànfẹ́ yarí àti PVC àti gbá PVC wọ́n máa palẹ̀ rẹ̀ mọ́ o lórí ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ yìí náà nílùú Ọ̀ṣun èmi ti sọ pé pìtìpìtì ó máa kọjá ń tẹ́ ẹ lérò tẹ́ ẹ bá gbàgbé nígbà tó máa di ìbò yìí náà ní first tenure yìí irú ẹ̀ náà ṣẹlẹ̀ kò jẹ́ tuntun irú ẹ̀ ṣẹlẹ̀ ní 2022 náà ni tí wọ́n palẹ̀ ìbò mọ́ tí wọ́n palẹ̀ PVC mọ́ ó dàbí pé wọ́n tún ti wá mark attendance báyìí o wọ́n tún ti wá ń bẹ́ẹ̀ ṣe bó ṣe máa ń ṣe wọ́n ti palẹ̀ PVC mọ́ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé láìsí PVC kò sí bá a ṣe fẹ́ dìbò wàhálà yìí là ṣì ń yanjú o tí gbogbo wàhálà yánpọnyánrin tó ṣe ń lọ ní ìlú Ọ̀ṣun bẹ́ẹ̀ dẹ̀kẹ̀dẹ̀ rèé kò sí ohun tó kan ti bàbá Tinubu o bàbá Tinubu ń jẹ́ kó yé mọ̀ pé ẹ máa ṣera yín bó ṣe wù yín nígbà tí ọmọ ọ̀tá tí wọ́n wọnú Inec ọ́fíìsì lọ gbé PVC ṣé ẹ̀dẹ̀ sọ pé ìdìbò 2026 ìyẹn fún gómìnà títí Ọ̀ṣun ṣó dẹ̀ máa lè wáyé báyìí nítorí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa lẹ̀mọ́ PVC now wàhálà tí ń lọ ní ìlú Ọ̀ṣun o bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ lóòótọ́ a gbọ́ pé wọ́n pa anybody o bẹ́ẹ̀ ẹnikẹ́ni ò farapa ṣùgbọ́n ẹni orí yọ ó dilé ìgbé afẹ́wé lóníkálukú fi ṣe tó fi bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ẹ wo ẹ̀yin èèyàn mi bó ṣe ń lọ rèé lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ọ̀ṣun àfi kọ́lọ́run kókó wa yọ ni o tó bá ti ń dìgbà ìbò pìtìpìtì ṣáà máa ń ṣẹlẹ̀ ó máa ń di gbàgbós lọ́tún lọ́sì tó àníri jù báyìí lọ o lórí ìkànnì wa ilẹ̀ Oòduà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa bó o kó lọ fáfáfá la fi ń sọ fún yín wípé ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbọ̀dàlẹ̀.